tẹ́ pé wọ́n jẹ́ kí ni o tẹ́ bá wọnú radical yẹn tí a wá ṣe perfect square ló wà nù rẹ̀ perfect square ni àwọn nọ́mbà tẹ́ pé ó lè fún wa ní square root so ti yà báwọn so àwọn nọ́mbà tẹ́ pé ó lè fún wa ní square root táyé pé square root nìkan lẹ́ ń ṣe kí ni o lẹ́ ń ṣiṣẹ́ lé lérí tẹ́ bá wọnú àwọn nọ́mbà yẹn tí a bá ṣe perfect square ajá sí pé kí ni o sọ́ọ̀dì ní ọmọ jẹ́ káwá lọ mọ́ sọ́ọ̀dì o irrational number ni wọ́n ni pé a ti ṣàlàyé irrational number fún wa tá a bá gbàgbé a ní irrational number làwọn nọ́mbà tí wọ́n ṣe rational number kí dẹ̀ ní rational number ní àwọn nọ́mbà tó yẹ pa lè ṣe kí ni o tá a lè kọ́ lágbọ́nrin báyìí wọ́n yọ látàrí ratio àwọn nọ́mbà tá a lè rationalize tó ti máa ń pé bí p divided by q tí q wọ́n ò ní mọ jẹ́ kí ni o tí q wọ́n ò ní mọ jẹ́ òdo pé tí q wa bá ti jẹ́ òdo kí la máa ní yẹn a máa ní undefined tó jẹ́ tó ẹ gbà lè kọ nọ́mbà kan tá a lè kọ́ lágbọ́nrin fraction rational number ni 2/3 rational number ni o 1/3 rational number ni o mo rò bó ti yé mi báwọn so kódà √4 rational number ni torí √4 kí ni ó padà di 2 sì ń ṣe kí ni o 2/1 mo rò bó ti yé báyẹn so rational number ni wá ra àwọn nọ́mbà tẹ́ ẹ lè rí kọ ní kí ni o so ní fraction form tó jẹ́ pé yóò nira fún wa láti rationalize ẹ̀ òun là ń pè ní kíni irrational number so gẹ́gẹ́ bí àpẹẹrẹ òun náà ni pé èyí tó kọ́mọ̀ jù òun náà ni pi wa o ẹ̀ ẹ́ wọ́n kàn máa ń kọ pi bí 22/7 lómi máa gbẹ ẹbí pi ṣe bí 22/7 ní 22/7 fraction náà sì lòun náà rárá o kìí ṣe 22/7 gangan ló fún wa ní pi ṣùgbọ́n wọ́n fraction tó súnmọ́. Ẹ̀ka lẹ́nu gbogbo bíkíbi tí ẹ ti ní àǹfààní láti mọ̀ gbọ́ wa mú kí wa káàbọ̀ sí orí ètò yẹn ètò wa ẹlẹ́ṣirò níbi tí a ti mọ̀ mú àwọn ẹwà eléyìí tí ó wà ní inú ìmọ̀ ìṣirò jáde fún wa ní èdè abínibí wa èmi náà ni ọmọ yín olólùfẹ́ yín Gàfárì Lukman tí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa mọ̀ rọ̀ wá láti pín ètò náà ká ládẹ̀ ti fi sọwọ́ sí àwọn tí wọ́n mọ̀ jàǹfààní lórí rẹ̀ mo dúpẹ́ pọ̀ ní wàá tí a darapọ̀ mọ́ lénìí gẹ́gẹ́ bí ìṣe wa a mọ̀ bẹ̀rẹ̀ ètò náà ní pẹrẹwu so àlejò mi pàtàkì wọ́n dẹ̀ ti wà pẹ̀lú mi máa gbé wọn wọ ilé agbára láìpẹ́ inú gẹ́gẹ́ bí àtẹ̀jáde ilé tí mo fi sọwọ́ so ibi tí ìdíje wa tí ó dá lé lórí lénìí òun náà ni lórí ẹ̀kọ́ swords so ẹni pé a ti fi àwọn fẹ́ràn níbi tá ti mọ̀ fa ìbéèrè yẹn náà yọ so tá dẹ̀ rọ ẹnìkọ̀ọ̀kan wa láti ṣe kí ni o so láti fi ètò náà láti fi sọwọ́ sí àwọn tí yóò jàǹfààní lára wọn gẹ́gẹ́ bí mo ṣe sọ lórí sword ni ẹ̀kọ́ tó dá lé lórí so ìpele aláwọ̀kọ́ ò ní ìpele tí màá ti mọ ṣàfihàn àlejò mi ẹ̀rí pé nínú àwọn ìtàfikún aláìṣirò wa kó lè jẹ́ ọmọ olóyin sí lákòókò yòó náà ni pé níbi ìdíje ẹ̀rí pé mi nìkan ni mo mọ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n lásìkò yìí mo ń gbé àwọn àgbọ̀jẹ̀ ìṣirò wa so táyé pé àwọn náà mo bá dá sí ètò àjọmọ́ fọ̀rọ̀ jómi torí ọ̀rọ̀ nígbà tí ìdíje ti bá ń lọ lọ́wọ́ ìpè láàkọ́ yẹn ẹ pè wọlé ẹni tó bá pè wọlé a ti sọ pé yóò mọ̀ fi ẹgbẹ̀rún máàkì sì fàjẹ síwájú díje lẹ́yìn ìgbà yẹn a fi kọ́kọ́rọ́ síta ilé ìtẹ́pá máa fi wọ inú díje so tó jẹ́ pé a mọ̀ ṣe díje yẹn náà ní Kahoot fáátà bá ń darapọ̀ a máa lo kahoot.it ibẹ̀ la máa fi kọ́kọ́rọ́ wá sí a mọ̀ dáhùn ìbéèrè 15 Kahoot yóò mọ̀ fún wa ní máàkì eléyìí tó yanrantí jù bóyá bí èsì iṣẹ́ wa tó bá ṣe yanrantí sí tàbí bí a bá ṣe yára ní kámákámá sí olóòpé àti gbáradì mo ti ń wo ìkànnì WhatsApp so àwọn èèyàn ti ṣe kí ni o wọ́n ti sọ pé àwọn ti ṣe kí ni àwọn ti ṣe tán olóyè ẹ káàbọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa àlejò mi lálẹ́ tèmi òun náà ni ẹ tẹ́tí mọ̀ bí ẹni mowó ni akẹgbẹ́ ni wá àwọn náà wọ́n dẹ̀ kópa olówó iyebíye nípa bí ìmọ̀ ìṣirò bí ìbẹ̀rùbojo tó máa ń wà fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ lórí ìmọ̀ ìṣirò nípa bí ó ṣe di ohun gbàgbé àwọn náà ni olóyè ọ̀jọ̀gbọ́n àgbà Àjàdí Nurudeen tí a ń pè ní Àjàdí math class so àwa tí a máa ń wọ àmúrọ̀ wa láti lọ sí orí ìkànnì wọn Àjàdí math class ẹ rí àwọn
ẹ̀kọ́ ọlọ́kọ̀ ọ̀jọ̀kan eléyìí tó pé yóò mọ ṣàǹfààní fún yín ní orí ìmọ̀ ìṣirò. Olóyè ẹ bá ní kí àwọn ará ilé sà. Ẹ káalẹ́ olóòtú, mo kí yín, mo sì kí gbogbo ẹni tí ó láǹfààní láti máa gbọ́ mi ní àsìkò yìí. Ẹ ṣeun gan ẹ̀sìn ti fẹ́ àti ìfẹ́ǹsì ní ibi ẹ̀ka ìṣirò, kí Ọlọ́run kó bá wa dúpẹ́ fún ẹ̀sìn ìjọba. Àmì olóyè ní kámákámá ẹ bá dárúkọ yín fún àwọn èèyàn lẹ́ẹ̀kan sí i, pàápàá jùlọ ẹ bá sọ ọ̀rọ̀ nípa orí ìkànnì alálùbáríkà níta iná tí ń gbé àwọn ẹwà ìṣirò jáde. Kí ló fà tẹ́ fi gbé àwọn ìkànnì jáde? Kí ni àwọn ìpèníjà eléyìí tẹ́ kojú àti ìmọ̀ràn tẹ́ fẹ́ gba àwọn akẹ́kọ̀ọ́? Ẹ bá mi mú ní kámákámá bá wọn, torí mo mọ̀ báwọn èèyàn wọ́n fẹ́ mọ̀ pọ̀ wọlé láìpẹ́ yìí. Bẹ́ẹ̀. Ajadi Math Class ni ìkànnì tí mò ń lò. Ohun tó fà á ni pé YouTube mo kọ́ fi bẹ̀rẹ̀ kí n tó bọ́ sí Facebook àti TikTok, and mo bẹ̀rẹ̀ nígbà tí a wà ní tí gbogbo èèyàn wà nílé nígbà COVID-19, débi pé àwọn èèyàn láǹfààní láti lọ sí ilé ìwé àbí láti eré ẹ̀kọ́ kọ́. Ìgbà yẹn ni mo bẹ̀rẹ̀ fún àǹfààní àwọn tí mò ń kọ́ ńgbà yẹn, mo máa fi ń ṣọwọ́ sí wọn kọ́ náà lè jàǹfààní. Ọpẹ́ sì ní fún Ọlọ́run di fún yìí, a sì ń tẹ̀síwájú ń bẹ̀ náà fún àwọn tó máa padà jàǹfààní yálà nísìn àbí lọ́jọ́ iwájú. Ìyàtọ̀ wa èdè ìbò mo rò pé ọjọ́ kan náà jọ yín kí náà lè gbé èdè Yorùbá ní arugẹ. Ẹ ṣé púpọ̀ olóyè. Ìjẹ́ ìpèníjà kan wà fún yín nípa ẹ̀kọ́ wọn, pàápàá jùlọ ẹni pé tẹ́ bá wo àwọn ìkànnì míì, pàápàá jùlọ àwọn tó mọ́ ṣe àwàdà tí wọ́n mọ́ ṣe àwọn ẹ̀fẹ̀, ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n sábà máa ń pín àwọn ètò tí wọ́n ká. Bó ní ṣe bẹ́ẹ̀ lẹ́yìn náà lọ́dọ̀ tí àbí àwọn ìpèníjà kan wà tẹ́ ń kojú lórí ìkànnì olóyè? Ní abala ti Facebook, mi ò kì í sábà fẹ́ lo Facebook gan mọ́, nítorí pé mo rò pé púpọ̀ náà tó ń wá síbẹ̀ kò fẹ́ wá kọ́ ẹ̀kọ́. Abala ti TikTok ìbẹ̀rẹ̀ ìgbà tí mo kọ́ bẹ̀rẹ̀ ó ti ọ̀kọ́ sú mi, ṣùgbọ́n nígbà tí mò ń kọ́ àwọn èèyàn lọ, mo rí pé lóòótọ́ kò ṣe gbogbo èèyàn náà ló nífẹ̀ẹ́ sí, ṣùgbọ́n púpọ̀ náà tó ń wo ohun tí mò ń fi síbẹ̀, wọn ń ṣọmọ Nàìjíríà. Pé lápá àwọn èèyàn tí ń wá síbẹ̀ in fact ìkọ́nú fọ́nrán kan wà tí mo fi síbẹ̀ tó ti fẹ́ tó mílíọ̀nù kan tó ti fẹ́ wò. Mo rò pé tí àwọn eléyìí náà táwọn sọ nífẹ̀ẹ́ mathematics wọ́n fẹ́ tó mílíọ̀nù kan tó ń wo fọ́nrán kan, ìtumọ̀ ní pé kò sí gbogbo èèyàn náà ní onífẹ̀ẹ́ ẹ̀kọ́ ìṣirò, àwọn kan sì ń bẹ nínú ohun tí wọ́n nífẹ̀ẹ́. Ní ti abala YouTube, mo rí pé a má parọ́ púpọ̀ náà ọmọ Nàìjíríà ní ìlú òsì tèmi o ti rò bí wọ́n ní ìfẹ́ ẹ̀kọ́ ìṣirò, nítorí nígbà tí mò ń ṣe past question WAEC fún àwọn ọmọ, àwọn ìwé ò fi bẹ́ẹ̀ pọ̀, ṣùgbọ́n nísìnyí tí mo ti ń ṣe àwọn Olympiad mathematics, àwọn mathematics tó le, mo rí pé àwọn èèyàn láti ìlú òkè òkun ni wọ́n ń wo jù, wọ́n jẹ́ ń jàǹfààní ń bẹ̀. Tí o ti rò pé náà lọ́wọ́ máa jàǹfààní kí ẹ máa jàǹfààní ní ọ̀rọ̀. Ẹ ṣé púpọ̀ fún ẹ̀yin tí ẹ sì ń darapọ̀ mọ́ wa. Àlejò mi pàtàkì ní alẹ́ tòní àwọn náà ni ọ̀jọ̀gbọ́n Àjàdí Nurudeen tí a ń pè ní tí wọ́n jẹ́ aláṣẹ àtòlùdásílẹ̀ Àjàdí Math Class. Ẹ ti mọ̀ gbọ́n ká gbìyànjú láti darapọ̀ mọ́ ìkànnì wọn náà. Olóyè mo dúpẹ́ pẹ̀lú wọn torí òní náà ni mo kí wọ́n gíra. Mo dẹ̀ mọ̀ pé yóò ní nǹkan náà tí wọ́n ṣe tán dẹ̀ fílẹ̀ torí tiwa, kọ́lọ́ba kí ó bá wà pẹ̀lú yín. Nígbà tí màá tún béèrè ìbéèrè mìíràn, fún àwọn tí a bá fẹ́ pè wọlé, ká má gbàgbé wípé àwọn tá a bá pè wọlé síwájú ìdíje a máa fi ẹgbẹ̀rún báàkì a máa fi ṣe ìfàjẹ́. Ẹ sì mọ ìtumọ̀ rẹ̀ òun náà ni pé tó bá yẹ pé ìyá tẹnìkan bá padà jọ figagbága níparí, tẹ́yìn dẹ́kù wọlé tẹ́ni yóò pè wọlé ó súnmọ́ kọ́jẹ́gbẹ́ náà ni ẹgbẹ̀gbẹ̀ orókè lẹ́mọ̀ pè sí òun náà ni ẹ tí wò ní ojú àwòrán yìí yẹn 08162942400 08162942400. Òun náà ni pé kí ni ìtẹ́yìn gbọ́yé lórí ìmọ̀ ìṣirò, kí ni tẹ́ gbọ́yé lórí ẹ̀kọ́ eléyìí tí ṣe afẹ́ jẹyọ ní ọ̀sẹ̀ tó ní kílẹ̀ bí ṣàǹfààní fáwọn èèyàn, tàbí tẹ́ bá fẹ́ kí
àlejò wa olóyè Àjàdí Nurudeen náà ni olóyè náà ti bá fi sọwọ́ ẹ ṣé púpọ̀ olóyè ọ̀pọ̀ láì ṣe pọ̀ tẹ́ darapọ̀ mọ́ wa tẹ́ bá fi ètò náà sọwọ́ olóyè CKN Akóredé olóyè Adam Adésínà ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà so 08162942400 olóyè nígbà tá à ń retí káwọn yẹn pè wọlé ìjẹ́ ní ṣókí ìjẹ́ ti kábàámọ̀ pé ẹ ti ẹ̀ ṣèṣirò rí ẹ rí pé ìṣirò tàbá ní ìmọ̀ ìṣirò ó kẹnu so lára rẹ̀ ní ìpín kan bẹ́ẹ̀ tàbá níbi mathematical science ìpín kan bẹ́ẹ̀ ṣe pé mathematics náà ní ilé ìtọ́ gbajúmọ̀ a ní statistics so a ní computer science àti gbogbo ẹ̀ báyìí mọ̀ pé ìmọ̀ ìṣirò lẹ́yìn náà ṣe tẹ́lẹ̀ ṣe dé ìpín gíga ọ̀jọ̀gbọ́n àgbà ní wọn ìjẹ́ ti kábàámọ̀ pé ẹ ti ẹ̀ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ máa ń wọ pé tẹ́ ẹ bá ti ṣèṣirò tíjà lásán lè lè fi ṣe olùkọ́ nílé ìwé girama lásán lè lè fi ṣe ẹ bá mi ṣàlàyé fún àwọn èsì bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. ọ̀pọ̀lọpọ̀ mi ò rò bí ọjọ́ kan wà tí mo kábàámọ̀ rè kò fẹ́ẹ̀ sí ọjọ́ kan rí tí mo lè rò bí mo kábàámọ̀ rè nítorí sábàbí tí tọ́lọ́run ti ní kí n dé pẹ̀lú ìwọ̀nba ìmọ̀ tí mo mọ̀ nípẹ̀. lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ tá à ń kọ́ wọ́n máa ń fojú àbùkù wo ẹ̀kọ́ ìṣirò wọ́n máa rò pé gbogbo ẹ̀ náà òun padà di olùkọ́ nínú kíláàsì náà ni wọ́n rò pé tí wọ́n bá tẹ̀ padà di olùkọ́ gọ́nù kíláàsì tó ń kọ́yàn èèyàn kò ń ṣe nǹkan aburú nǹkan dáadáa náà nítorí ìmọ̀ tó ní ojú fi ń gbìyànjú fáwọn ẹlòmíì ni mo máa ń sọ fáwọn èèyàn pé ẹ̀kọ́ ìṣirò yìí tí gbogbo wa rò pé àṣojú kakọ̀kọ́ 1+1 lọ púpọ̀ nu àwọn Facebook social media tá à ń lò gbogbo àwọn algorithm gbogbo nǹkan tó wọ́n kọ náà gbogbo àwọn kóòdù yìí náà basic ẹ̀kọ́ ìṣirò ni gbogbo mi náà wọ́n máa tún lẹ́ni AI tí gbogbo ayé ń sọ sí náà regression analysis ẹ̀kọ́ ìṣirò ni so gbogbo kìíní yìí ìjọpọ̀lọpọ̀ àwọn èèyàn ọkọ̀ rò pé 2+2=3 pàápàá jùlọ àwọn àtàtẹ̀ máa ń sábà lo TikTok yìí lábala àríwísí oríṣiríṣi nǹkan la máa ń bá pàdé ń bẹ̀ ọ̀yàn máa ń fojú àbùkù rò pé ìwọ jẹ́ ìjókòó gbàmí tí bá ń ṣe láìpù lọ́wọ́ tí mò ń kọ́ wọn yàn sí ẹni wọ́n máa ní nínú gbogbo nǹkan ẹ̀kọ́ ìṣirò nìwọ̀n ń kọ́ báwọn àráyé àti nítumọ̀ sí ìgbésí ayé wa àkọ́ ògùn máa rẹ́rìn. olóyè àwọn ẹlòmíì ni mo rò bí kò tiẹ̀ níṣẹ́ eléyìí ò níṣẹ́ kankan tí ń ṣe tiẹ̀ ni. wọ́n sọ pé èrè eléyìí òun tó ń ṣe òwúlò fún ìgbésí ayé wa máa rò pé ọjọ́ kan ń bọ̀ tẹ́ padà rí ìwúlò ìgbésí ayé yìí tó mi ò kábàámọ̀ rárá nǹkan òwúrú ló jẹ́ fún mi. ẹ jẹ́ ń gbé ìpè yìí náà olóyè ẹ̀lọ́ ẹ ti wà lórí ètò. Hello, 08162942400 náà ni nọ́mbà tí a mọ̀ pè sí 08162942400 ká má gbàgbé àwọn tá a bá pè wọlé síwájú ìdíje so máàkì yóò máa wà fún wa tá a máa rò mọ́ máàkì wa lẹ́yìn ìdíje. Olóyè ní ìparí kí ni ìmọ̀ràn tẹ́fẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ ìṣirò so torí lọ́pọ̀lọpọ̀ ọgbà tẹ́ bá dá wọn léèwé míì tí ọmọ akẹ́kọ̀ọ́ mi tó bá ṣẹ́ tó bá fẹ́ lu ó ní ẹ lọ pé math teacher wá ẹ lọ pé Mr. kíní kan wá ọyá ẹ bá fún wọn lẹ́gba so ìṣirò yìí tẹ́lẹ̀ iṣẹ́ táwọn yẹn kórìíra ni tipátipá láfi rí nínú 10 tó jẹ́ pé yóò lóun nífẹ̀ẹ́ sí ìṣirò a lè mọ́ dààmú tá a fi rí 9 tí yóò lóun ṣe kíni o tí yóò lóun kórìíra rẹ̀ so tá a bá tún wà ń kó ẹgbàá wọlé ẹ mọ̀ pé ìbẹ̀rù bojo yẹn yóò wà ń bẹ̀ ṣé ẹ wò kí pẹ̀lú ìrírí tí ṣé ká túnmọ̀ mú ẹgbà yìí wọlé fáwọn akẹ́kọ̀ọ́ ni àbí kí ni àmọ̀ràn tẹ́ fẹ́ gba àwọn akẹgbẹ́ wa tó jẹ́ olùkọ́ ẹlẹ́ẹ̀kejì náà ni pé àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń sá fún ṣirò ní kánmọ́kánmọ́ olóyè. náà ní ìbẹ̀rẹ̀ àkọ́kọ́ fẹ́ẹ́ kẹ́ mọ̀ pé tó bá ń sọ̀rọ̀ nípa báwọn ṣe kórìíra ẹ̀kọ́ ìṣirò yìí kò ń ṣe Nàìjíríà nìkan mo lè ní káàkiri àgbáláyé làwọn èèyàn ti kórìíra rẹ̀ tí àwọn olùtamọ̀ táwọn olùtọ́ lajú gan tí wọ́n ń rán mọ́ wọ́n kórìíra ẹ̀kọ́ ìṣirò. náà ní àkọ́kọ́ nípa kí wọ́n fẹ́ bọ́mọ wí kọ́ máa lọ lo olùkọ́ ìṣirò wọ́n mọ̀ pé púpọ̀ náà. olóyè ẹgbẹ́ ìgbà pé yí ọ̀jọ̀gbọ́n ẹ̀lọ́ ẹ ti wà lórí ètò ẹ̀ka lẹ́rọ kí lórúkọ yín bọ́lá tí ń pè o. Lukman Adam Adesina láti Ìṣẹ́yìn. olóyè Adam Adesina láti Ìṣẹ́yìn ní kánmọ́kánmọ́ kí lẹ fẹ́ fi dá ṣètò kí lẹ fẹ́ fi sàwọn ará lé láǹfààní torí àkókò. ààrẹ
fẹ́ sọ̀rọ̀ nípa sọ́ọ̀d. ok à ń gbọ́yàn. Ẹ ṣàlàyé fún wa wípé sọ́ọ̀d òun ni àwọn nọ́mbà kan tó wà ní ìfọ́mù ọ̀pọ̀lọpọ̀ ìdá wà ní ìfọ́mù irrational number. Ẹni gbà pé àwọn irrational number yẹn lára wọn ni bíi √2, √3, pi àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn rational number àwọn ni àwọn nọ́mbà tó yẹ pé wọ́n wá ní ìfọ́mù fraction. Wọ́n pé rational wá ní àtàrà ratio. Ṣàlàyé báyìí fún wa. Olóyè ẹ ti fi ẹgbẹ̀rún máàkì sí máa jẹ ṣùgbọ́n ní kánmọ́kánmọ́ ẹ sọ kankan ní ìbẹ̀rẹ̀ ní àwọn nọ́mbà tó jọ irrational number wọ́n fẹ́ kánmọ́ sáàrin yẹn kí ni ṣé yàtọ̀ wà láàrin irrational number gan ni àti sọ́ọ̀d àti pé èwo la lè pè lọ́gàá náà méjèèjì ní kánmọ́kánmọ́ olóyè. Irrational number jẹ́ ọ̀gá fún sọ́ọ̀d. Sọ́ọ̀dì òun ni àwọn nọ́mbà tó wọ́n wá ní root. Wọ́n wá lágbọ́nrin radical. Lágbọ́nrin radical. Irrational number gbà mí ó lè má wà ní agbọ́nrin radical. Ó ti yé. Ṣùgbọ́n so olóyè ìtumọ̀ tó lóye sọ náà ni pé kí ni tá bá ní sọ́ọ̀d a lè sọ pé gbogbo sọ́ọ̀d irrational number ni wọ́n ṣùgbọ́n kò ní mọ jẹ́ pé gbogbo irrational number àwọn náà lè sọ́ọ̀d ẹ ti fi ẹgbẹ̀rún kan máàkì ṣèfàjẹ́ síwájú díje ẹ jẹ́ ń gba ìpè yìí náà èyí ó ti rẹpẹtẹ olóyè à ń gbọ́ yẹ́yà nípa ìmọ̀ràn tẹ́ ń fún àwọn olùkọ́ wa lọ olóyè. òun náà ni pé púpọ̀ náà wọn léèwé máa ń gbàgbọ́ pé àwọn tó ju wọn bá lè lọ lè kọ́ ẹ̀kọ́ ìṣirò. àwọn abìjà. àwọn tó tún wá ń kọ́ náà máa ń bílíìfù pé ojú àwọn náà àwọn gbọ́dọ̀ mú kó le fún àwọn ọmọ láti jẹ́ pé kí wọ́n bá lè mú àti take iṣẹ́ yẹn serious. eré ìjẹ́ rèé. ẹ̀ka olóyè ẹja gbàgbé yìí náà ẹ̀ka lẹ́rọ ẹ ti wà lórí ètò kí lórúkọ yín bọ́lá ẹ ti ń pè òní kámákámá. olóyè Ahmad Abdulhamid láti Ìbàdàn ṣé Ìbàdàn lẹ́tún gbé ẹ̀bùn wa lọ lálẹ́ yìí. mo ní ṣé Ìbàdàn lẹ́ ń gbé ẹ̀bùn wa lọ lálẹ́ yìí. mo ní ṣé Ìbàdàn lẹ́ ń gbé ẹ̀bùn wa lọ lálẹ́ yìí. ọ̀dà ọlọ́run jẹ́ ọya ní kánmọ́kánmọ́ kí lẹ́fẹ́ fi sàwọn ará ní láǹfààní ẹ ti fẹ́ gbẹ̀rún máàkì ṣèfàjẹ́. bẹ́ẹ̀ sọ nípa sọ́ọ̀dì tí a bá ní sọ́ọ̀dì x àti ìsọ̀dọ̀ root x àti root y táwọn multiply méjèèjì. ok ẹ fẹ́ sọ̀rọ̀ nípa òfin sọ́ọ̀d àbí ẹ sọ bá wọn. a jẹ́ pé táwọn multiply méjèèjì papọ̀ a jẹ́ root xy. root xy. wọ́n dá pé kápẹ́ plus méjèèjì papọ̀ ni kò ní ṣe lọ. kò ní jẹ́ bẹ́ẹ̀ èyí tí wọ́n náà ní pé tá a bá ní root x plus y ṣé yóò mọ̀ dọ́gba pọ̀ mọ́ root x plus root y. ṣé root x plus root y ṣé yóò mọ̀ dọ́gba pọ̀ mọ́ root x plus y. root x plus root y ló máa dọ́gba pẹ̀lú kò lè dọ́gba ẹ ṣe pọ̀ so olóyè ẹ ti fi ẹgbẹ̀rún máàkì ṣèwádìí ẹ jẹ́ ká fún àwọn ẹlòmíràn ní ààyè ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n pè wọlé so tó lè tí wọ́n sọ òun náà ní nípa kí ni àwọn òfin sọ́ọ̀d ẹ dákun gbogbo àtàwà ń pọ̀ wọlé náà ẹ mọ̀ kí ọ̀gá mi àgbàlagbà tó jàlejò wa lé ni o ẹ ṣe púpọ̀ ẹ ti wà lórí ètò kí lórúkọ yín bọ́lá ti ń pè o. olóyè Mustapha láti bo lẹ ti ń pè o. látọ̀yọ́ ní kánmọ́kánmọ́ ẹ kọ́kọ́ máa kí àlejò mi àgbà so kó tó di pé ẹ dá sétò. ẹ kárí sà àti pé lọ́wọ́ yín pẹ̀lú ìlànà ìtẹ̀ ṣe fún wa. olóyè Mustapha ń lóyún lọ́gọ̀ ẹnu ọ̀jọ̀gbọ́n ọ̀yà ní kánmọ́kánmọ́ olóyè àfàtà ẹ̀ ọ̀yà kí lẹ fẹ́ bá a dá sí ẹ lè gbé láti ibi tí olóyè dúró sí. mo fẹ́ nípa sọ́ọ̀tì náà ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lágbọ́n ní rational àti irrational number. ok.
so lẹ́nu ń pa àlàyé tí ẹ ṣe síwájú náà ni pé a ní àwọn nọ́mbà tó máa tọ́ pé èyí tó lọ́ní gbé ní fókún náà ni pé àwọn nọ́mbà tá a lè pè ní sọ́ọ̀tù àwọn nọ́mbà tó bá jẹ́ pé wá ní square root tó jẹ́ pé àlè simplify like nísìnyí ṣe àpò nísìnyí a ní nọ́mbà káyọ̀gbà bẹ̀rẹ̀ láti 1 to 10 so kámú fọ̀ láti pè tá a bá fi square root fọ̀ a lè ṣe ó máa jẹ́ 2 lọ́wọ́ jẹ́ 2 lọ́wọ́ àwọn perfect square àwọn perfect square yẹn kì í ṣe sọ́ọ̀tù àwọn bíi 1 2 3 kankan àwọn láti pè ní sọ́ọ̀tù and then a ṣàlàyé pé gbogbo nọ́mbà gbogbo expression gbogbo sorted expression láti pè ní rational number torí pé nísìnyí tá a bá ní sorted expression ó lè wà ní ìtààmú òkúkọ olóyè ẹ bá tú sorted expression sodiq la ọgbọ́n sodiq la yóò ṣe bẹ́ẹ̀ bá wí ẹ bá túlẹ̀ díẹ̀. àwọn nọ́mbà tó bá ti kó mo ti ṣàlàyé sọ gbogbo nọ́mbà gbogbo nǹkan tá a bá ti kọ́ nípa nínú ìfọ́ọ̀mù sọ́ọ̀dì àwọn ìgbà wa kọ́ ní sọ́ọ̀dì tó ṣe after school ló wà ní ìlànà ìpínlẹ̀ sọ́ọ̀dì so gbogbo sọ́ọ̀dì persuasion tó wà kọ́ ní ìfọ́ọ̀mù sọ́ọ̀dì gbogbo ọdún lè jẹ́ irrational number. olóyè torí àkókò ẹ ṣeun ní kámákámá kí ni conjugate root 2 ọmọ jẹ́ conjugate root 2 ọmọ jẹ́. conjugate root 2 1 over root 2 yẹn. ẹ ronú sí ọ̀jọ̀gbọ́n o ẹ ronú sí o ẹ má gbàgbé kí ni ìtumọ̀ conjugate. root 2 náà ni ó jẹ ṣe pé conjugate tí ó bá sọ radical wọn lára rẹ̀ ẹ ṣe púpọ̀ olóyè ti fi ẹgbẹ̀rún máàkì sí fàjẹ 08162942400 òun náà nọ́mbà tí ẹ kò sí fàtà bá fẹ́ pé olóyè àgbọ̀yìn ẹ má bínú ẹni àwọn tó wọ ẹgbà lọ́wọ́. bẹ́ẹ̀ni ìgbàgbọ́ yẹn wọn náà jẹ́ ti mọ̀ pé gbogbo àwọn tó burú jù ní iléèwé wa yìí ó jẹ́ àwọn tí wọ́n kọ́ èdè tàbí ẹ̀kọ́ ìṣirò so ìbẹ̀rù náà làwọn tí wọ́n wá sí iléèwé so tí olùkọ́ bá wọ ìbẹ̀rù yẹn náà ni wọ́n fi ń pàdé olùkọ́ eléyìí jẹun tí olùkọ́ tí mi ò nífẹ̀ẹ́ sí báwo ṣe fẹ́ nífẹ̀ẹ́ sí iṣẹ́ nǹkan tó fẹ́ kọ́ mi so gbogbo àsìkò tó fẹ́ lò nínú kíláàsì gbogbo àsìkò yẹn àsìkò bẹ̀rù ni so ìyẹn láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀jẹ̀rẹ̀ tí ẹ̀mí àwọn bá ti ṣí kò níbi ẹ̀kọ́ ìṣirò kí wọ́n tó lè jẹ́ ẹ̀tẹ̀ ìjọwájú ó máa le so gbogbo yẹn náà ó jẹun tí olùkọ́ ní ìgbà tí iṣẹ́ lé lórí ní ọdún mélòó kan. ẹ̀yin lẹ ti ń gbọ́ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n wa ẹ̀yin. ní ọdún mélòó kan sẹ́yìn. ẹ ti wà lórí ètò kí ló kọ́ yín bọ́lá. Yáàfin àbíkẹ́ sọ pé omidan náà gẹ́gẹ́ tí wí Mariam Abdulaziz láti ìlú Ọ̀yọ́ ẹ ṣé pọ̀ tẹ́ darapọ̀ mọ́ alálẹ̀ yìí ní kánmọ́kánmọ́ kí lẹ fẹ́ fi bá dá ṣètò kí lẹ fẹ́ fi sàwọn èèyàn láǹfààní lé. mo kàn fẹ́ kí ọ̀gá wa tán bá wa ṣètò ẹ̀kọ́ kú iṣẹ́ o. ẹ ṣé o ẹ ṣé o. ṣé ẹ̀yin náà darapọ̀ mọ́ díje lálẹ́ yìí Yáàfin. bẹ́ẹ̀ni sá. ọ̀dà kí lẹ fẹ́ fi sàwọn èèyàn láǹfààní lórí sọ́ọ̀dù bó ṣe nǹkan kékeré. Conjugate. Ok, à ń gbọ́. Ìdàkejì rẹ̀ máa jẹ́ conjugate ẹ̀ máa jẹ́ negative bẹ́ẹ̀ bí 3 plus conjugate ẹ̀ máa jẹ́ 3 minus 2. Ẹ ṣé púpọ̀ Ìyáàfin yín náà ti fi ẹgbẹ̀rún máàkì ṣèfàjẹ síwájú ìdíje nígbà pẹ́ darapọ̀ mọ́ wa ẹ bá fètò náà sọ́wọ́n tó tọ́ so olóyè ọ̀yà kí lẹ ìmọ̀ràn tẹ́ wá fẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ ká tó mọ wọ ìdíje lọ. ìmọ̀ràn tí máa sọ fún akẹ́kọ̀ọ́ náà ni pé kí wọ́n olùkọ́ náà àá fún olùkọ́ nímọ̀ràn ìmọ̀ràn ká fún olùkọ́ náà ni pé kí wọ́n gbìyànjú kí wọ́n jẹ́ kí iṣẹ́ yẹn kó wájú lórí àti kó wà attractive fún àwọn ọmọ débi tí wọ́n máa dùn gbogbo ìgbà tí wọ́n bá fẹ́ kọ́ ẹ̀kọ́ náà rọrùn fún wọn and àwọn akẹ́kọ̀ọ́ kọ́ mọ̀ pé èdè ìṣirò yìí àti èdè ìbò méjì yẹn náà English and math ọ̀hún jẹ́ nǹkan tó yẹ pé wúlò gan fún ìgbésí ayé so kí wọ́n fi ẹ̀mí sí láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kọ́tẹ́ẹ̀mì sí láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́n sì tó bá ṣe ń ṣe
ayétẹ̀ ti lùjára wọn social YouTube ti wà irú ìtẹ́yìn náà ń ṣe yìí ti wà àtẹ́sọ́ lédè Yorùbá báyìí tó gbogbo àǹfààní tí wọ́n mú lò láti nǹkan náà kó rọrùn even tí wọ́n tó bá yé wọn sí láti kí wọ́n máa lo àǹfààní irú ìtẹ́yìn ṣe láti jẹ́ kí ó fi yé wọn dáadáa náà. Ẹ ṣe púpọ̀ olóye. So a máa bọ́ sí ìpele lẹ́ẹ̀kejì ọ̀jọ̀gbọ́n ń pele léyìí òun náà ni àwọn ọ̀jọ̀gbọ́n wa ni wọ́n wá sí gbàgede ẹgbọ́n tí ń sọ̀rọ̀ nípa sọ́ọ̀dì tí wọ́n ṣe tẹ́lẹ̀ àbí so nígbà yìí wọ́n wá sí gbàgede wọ́n mọ̀ figagbága a máa fi erílà ìfọ̀mọ̀ ayò ṣe a ti sọ pé kò túmọ̀ sí pé ẹnìkankan lọ̀gá mi báyìí èmi kọ́ olóyè Àjàdí náà kọ́ gbogbo wa náà ni so a kàn fẹ́ ká mọ̀ fi ṣe láàrin ara wa náà ni so kọ́kọ́rọ́ tá a fi mọ̀ wọ gbàgede màmá gbé síta nísìn olóyè Ògúndélé Yakub ọ̀jọ̀gbọ́n wọn kí wọ́n ní ẹ kú iṣẹ́ takuntakun so bóyá kan náà àwọn fans yìí ni wọ́n so wọ́n kì í gbé ẹ kú iṣẹ́ o so ẹ ṣe pọ̀ tẹ̀dára pọ̀ máa tẹ̀dẹ̀ bá fi ètò náà sọ gbogbo apátápátá ara tí mi lè lórúkọ wa Ọlámi Plenty ẹ ṣeun olóyè Abdulfatai Mustapha olóyè Ọ̀pọ̀lá Saheed Ìyáàfin Khadijat Salaudeen gbogbo apátápátá ẹ ṣe pọ̀ tí ẹ darapọ̀ mọ́ àtẹ̀dẹ̀ bá fi ètò náà sọ́wọ́ so ní báyìí a máa lọ sí gbàgede so kọ́kọ́rọ́ eléyìí tí a fi mọ wọlé òun náà ni a ti ń wò ní ojú ẹ̀rọ mìíràn 466155 olóyè gbàgede yìí ni wọ́n kálukú wa wọlé so lẹ́yìn náà tá bá bẹ̀rẹ̀ díje so a máa mọ àwọn tí ó gbégbó orókè lẹ́ni so máa gbé sí orí ìkànnì WhatsApp wa náà bákan náà olóyè ṣe lérò pé àwọn olùkópa ṣe lérò pé wọ́n pẹ̀lú tí wọ́n ti ẹsẹ̀ ń sọ nípa àwọn pàápàá jùlọ àwọn tó pè yẹn ṣe lérò pé wọ́n ṣe dáadáa níbi ìdíje o. kọ́wọ́n tí mi yí tí wọ́n pè ní ohun tẹ́kọ́ yé wọn tó yé wọn. ẹ̀tọ́ ìbéèrè wọn ọ̀pọ̀lọpọ̀ pé ìbéèrè pé lúgàfù ìbéèrè rẹ̀ fẹ́ràn jẹ̀kọ́ ni wọ́n wò púpọ̀ jẹ́ fẹ́ràn jẹ̀kọ́ bá tó ráwọn béèrè òkè sí ìbéèrè tẹ́ pé yóò bùkátà ẹ̀rọ ìṣirò tàbí ká tiẹ̀ fi gígí kanlẹ̀ àwọn ìbéèrè tẹ́ pé yóò gba ìròrí kó tó di bá dáhùn náà ní ẹnìkan ti wọlé o olóyè sẹ́rí sẹ́rẹ́ ni tó wọlé o ṣe ẹ̀ẹ́ni lọ́dọ̀ náà pé ok D àmẹ́tí jẹ́ D polypus olóyè lọ ní ọ̀sẹ̀ tó lọ tẹ́rí polypus yìí kò sí ìbéèrè kankan ẹ̀sùn bó ti parí báyìí wọ́n lulẹ̀ ni èso ẹ mọ́ lulẹ̀ lálẹ́ yìí ọ̀jọ̀gbọ́n wọ́n gbé wọ́n ti múra wá olóyè yìí mọ̀ kí lẹ rí sí àwọn obìnrin wọn sábà pọ̀ níbi ìdíje wa kí lẹ lérò pé ó ń fà. Ibu mo rò pé káàkiri náà ni obìnrin wọn fi tẹ̀mí nífẹ̀ẹ́ sí kínní ìtọ́ bá dẹ̀ máa mọ̀ nù wọ́n bá fẹ́ mọ̀jọ ọkùnrin lọ wọ́n máa mọ̀ yanrantí ni yóò bí àwọn ti kàkà sí ẹ̀rẹ́. ní abẹ́ wo oníkà ẹni tó ṣe wọlé ó ní let's have it tí wàá lè pé ẹgbẹ́ kínní ìwá èmi lọ́kàn tọ̀ á máa wọ bóyá yín lọ́kàn tó tọ́ àmọ́ bóyá yín lọ́kàn tó tọ́ àbí ẹ̀mọ́kàn jánu ẹ̀mọ́ jánu fa Ìyáàfin Mariam ẹ káàbọ̀ sí gbàgede Big Boss Usman Senator Lawal Mukhlis Presh Mustapha Polypus D àwọn mẹ́wàá ló ti wọlé o ìṣẹ́jú méjì sí gbogbo àtàbá lẹ́yìn ìṣẹ́jú méjì sí àsìkò yìí àtàbá wọlé àmọ̀ bẹ̀rẹ̀ báyẹn náà ni olóyè Adéṣínà ẹ káàbọ̀ Báskì ẹ̀ṣẹ̀ púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa fún àwa tí a máa darapọ̀ ké sáwọn ọ̀rẹ́ yín náà kò túmọ̀ sí pé tọ́lẹ́ ló fi ọmọ gbé ti gbé ké sí Rámọ́tà tó bá jẹ́ pé ó lọ gbàjú mi lọ ń kọ́ irọ́ ẹ bá ti múra ń gbọ́ yẹ pé nísìnyí ẹ ti mọ ìbéèrè tí a bè kẹ́kàn gbìyànjú láti múra ni bẹ́ẹ̀ tó lóye pẹ̀lú tí mo sọ lẹ́ẹ̀kan mo ti rí àwọn obìnrin tó ti pọ̀ báyìí o àwọn obìnrin ò pé àwọn wọ́n fẹ́ ganu sẹ́kùn wọn lálẹ́ yìí fa tẹ bá ṣàkíyèsí ẹ̀rí pé tẹ bá wo ìsàlẹ̀
ẹnìkan bẹ tó jẹ́ Mariam bọ́dà báwọn ni wọ́n pè wọlé síwájú ìdíje o wọ́n sì mọ̀ sí dáadáa ní gbogbo ẹ̀ ayọ̀ ọ̀dà gbogbo aláàláyọ̀ lálẹ́ yìí kámọ̀ wo. So kọ́kọ́rọ́ tá a fi wọlé òun náà láwọn ní ojú ẹ̀rọ mi yẹn o 466155 466155 fún àwọn tí a bá ṣe ń darapọ̀ nígbà àkọ́kọ́ ẹ lọ sí kahoot.it so tẹ́ bá dé kahoot.it ẹ tẹ kọ́kọ́rọ́ eléyìí tí ẹ ń wò lójú ẹ̀rọ yẹn òun náà fi wọlé ẹ má bínú Kahoot ní òkè ṣe Kahoot mo ṣe àṣìṣe pẹ̀lú èyí tí mo gbé sí orí ẹ̀rọ yẹn Kahoot so kádẹ́mọ́ gbàgbé àwọn bí mẹ́ẹ̀ẹ́dógún ló ti wọlé Olóyè Abdulmojib ẹ̀wọ̀lé HK Dash ọ̀jọ̀gbọ́n abẹ́ ẹ̀wọ̀ HK Dash ó jẹ́ orúkọ ọ̀jọ̀gbọ́n àgbà nínú ìṣirò wọ́n dá ẹ̀wọ̀n ebó kọ ọ̀jọ̀gbọ́n oúnjẹ òtò ni wọ́n máa ń ṣe dáadáa púpọ̀ ẹnìkan nísìnyí Usmanu Adésínà wọ́n fẹ́ ń ta wọn láyà Olóyè Ọláoyèrọ̀kí ìbẹ̀ṣẹ̀ púpọ̀ tí ẹ bá fi ètò náà sọ́wọ́ Olóyè Bukola Ismaila ẹ ṣeun Ìyáàfin Aminat Salaudeen ẹ ṣé púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ Abíọ́dún ẹ ṣé púpọ̀ olóyè ó dàbí ká bẹ̀rẹ̀ báyìí àbí kílẹ̀ rò. ẹ lè dá bẹ̀rẹ̀. ṣe ká bẹ̀rẹ̀ àbí ká fún ọ́ ṣẹ́jú kan sí báyà rẹ lómi ìdarapọ̀ àwọn bí mẹ́ẹ̀ẹ́dógún ló ti wà báyìí. ṣé ká bẹ̀rẹ̀ báyìí. So fún wa tí a bá darapọ̀ mọ́ alẹ́yìn ẹ̀ẹ́dẹ̀ ṣì mọ̀ ṣe kí ni o big boss so ẹ mọ̀ tẹ̀lé wa lọ so ìbéèrè fún Ọlátúnjí ẹ ṣeun púpọ̀ fún ọ̀sẹ̀ tòní gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé search òun náà ni ìbéèrè wa mọ̀ dá lórí so ìbéèrè ok ó ti bẹ̀rẹ̀ èjì ọ̀kan tọ̀ ìbéèrè aláwọ̀kọ́ fún tòní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ leléyìí o wọ́n ní gbogbo irrational number sọ́ọ̀dì ni wọ́n olóyè rí pé mo sọ nǹkan yìí pé ìdíje bẹ̀rẹ̀ ajá sí pé tó bá tẹ́tí dáadáa yóò gbà bẹ̀tẹ̀ rí pé ní kánmọ́kánmọ́ tọ̀ èèyàn mẹ́wàá lọ́gbà kìí ṣe gbogbo irrational number ní sọ́dọ̀ ẹ̀rí pé kan náà àwọn ọ̀jọ̀gbọ́n tó pè wọlé ó dàbí Olóyè Abdulfatai Mustapha tó lóyè Adésínà wọ́n ṣàlàyé pé tá a bá ọdún tá a fi lè tètè mọ̀ wọ́n náà ni pé irrational number ni wọ́n tó tọ́ ṣùgbọ́n wọ́n mọ̀ wẹ̀wù radical àwọn radical ní bá bí root bá ní square root cube root àbíbò ni mo wí ọ̀jọ̀gbọ́n. bẹ́ẹ̀ni. So òun náà nìyẹn so ajá sí pé kèsì gbogbo ẹ̀ irú nísìn ní bá ní pi gẹ́gẹ́ bí àpèjúwe 22/7 nísìn kìí ṣe sọ́ọ̀dù ṣùgbọ́n irrational number ni òun náà so ẹjá lọ gbàgede olóyè gbàgede rẹ o olóyè Adésínà ní ṣepò kéní Mustapha Mariam fresh ayọ̀bẹ̀ tẹ́ bá ṣàkíyèsí wọn máàkì kéékèèké náà wọ́n fi ń gbéra wọn ẹgbẹ́ máàkì kéékèèké ni wọ́n fi ń gbéra wọn so ìtumọ̀ ẹni pé ọ̀pọ̀ gbogbo àwọn márààrọ̀ yìí gbogbo wọn náà ni wọ́n gba máàkì yẹn ṣùgbọ́n nǹkan kan kínkínní báyà ẹnìkan sáré síwájú ẹnìkan ẹ fi èsì iṣẹ́ rẹ̀ sọ́wọ́ kó tó di pé ẹlòmíì náà ṣe kíní o ẹlòmíì fi èsì iṣẹ́ rẹ̀ sọ́wọ́ olóyè àti mọ̀bí tí díje lọ́lọ́mi o ọ̀yà ìbéèrè kejì wọ́n ní láti lè gbàsọ radical kó lọ́rùn sọ́ọ̀dù kí la lè ṣe kódà tún ti mẹ́nu bàyí náà lónìí olóyè Ayọ̀mídé Adébísí ẹ̀sìn ọmọ olóyè abẹ́ rí ni wọ́n jọ mí lójú fa ẹjẹ́ ń lo àwọn èèyàn yára ẹ̀rí pé àwọn èèyàn yára ọ̀jọ̀gbọ́n bẹ́ẹ̀ multiply by their conjugate ọ̀jọ̀gbọ́n tó yà mí lẹ́nu ni pé èèyàn mẹ́ta péré ló sì abẹ́rẹ́ ni èèyàn mẹ́ta péré ló sì
kí lẹ ọ̀jọ̀gbọ́n ẹ fẹ́ sọ kankan. níbi àwọn tètè darapọ̀ mọ́ wa tó yẹ ti sọ ọ̀rọ̀ lórí. wọn ò wo fẹ́ràn ilé ìta fi síta wọn bẹ́ẹ̀ ni láti gbaṣọ radical kúrò lọ́rùn sọ́ọ̀dù kan ẹ mọ̀ multiply pẹ̀lú conjugate ẹ̀ ni o etiquette ẹ̀ báyìí so ẹ mọ̀ multiply pẹ̀lú conjugate ẹ̀ ìbéèrè lé ẹja lọ gbàgede ìyáàfin Mariam wọ́n ti wà ní kò kejì báyìí women no dey carry last àbíbò lẹ́yìn alákọ̀wé ṣe mọ́ sọ bẹ̀tẹ̀ bá ṣàkíyèsí 1900 náà gbogbo wa má kéékèèké náà wọ́n fi ń gbéra wọn olóyè Mustapha wọ́n ti wá bẹ ayọ̀ fresh ọ̀yà ọ̀jọ̀gbọ́n àyàmísà sọ ni kì ọlọ́lọ́mọ bá yà olùkókó sì mọ̀ sọ. ìbéèrè sọ pé tó bá jẹ́ pé expression time wò yìí x square minus 3 tó bá ní factor méjì tí kan náà àwọn factor yẹn tó bá jẹ́ x minus root 3 kí ni factor ẹlẹ́ẹ̀kejì ó mọ̀ jẹ́ tí x square minus 3 tó bá ní factor méjì tí kan náà àwọn factor tó bá jẹ́ x minus root 3 kí ni factor kejì wọ́n mọ̀ jẹ́ olóyè táwọn yẹn bá ti ń lọ tíkọ́tíkọ́ báyìí tọ̀. olóyè àbíṣe ìbéèrè yìí lé ní. kò lè ẹ̀yìn tẹ jẹ́ olùkọ́ ẹ̀wọ̀n pé kò lè. yìí kọ lẹ́nà fẹ́ ẹni ọba wo kí ló yọ̀ wọ̀ pé òun lè kò lè. sáǹdì bí sọ́ọ̀dù ṣe rí. bẹ́ẹ̀ ni x plus root 3 ni o àbí bẹ́ẹ̀ ni ọ̀jọ̀gbọ́n x plus root 3 ni torí a ti mọ̀ ìgbé tá bá ní x square minus 3 quadratic expression ni o a dẹ̀ ti mọ̀ pé quadratic expression yóò mọ bí ọmọ méjì tí ó mọ jẹ́ àwọn linear factor méjì ni ìkan náà àwọn yẹn ó jẹ́ x minus root 3 so ẹlẹ́kẹ̀yìn kódà àwọn tábà bá fẹ́ràn tá a ṣe tán lórí difference of two square ṣe ìpa ní difference of two square ní pé tẹ́ bá ní binomial expression tálà ọkọ̀ gba square tẹ́lẹ̀kejì gba square táàmù ẹlẹ́kejì gba square tí minus wà down láàrin bẹ̀tẹ́lẹ̀ kejì gba square tó tọ́ bẹ̀ mo lè kọ́ lágbọ́nrin radical náà ṣe pé mo lè sọ pé 3 ni root 3 square náà ni ajá sí pé x square minus root 3 squared yóò mọ̀ jẹ́ kí ni o x minus root 3 x plus root 3 x plus 3 náà ni answer yẹn olóyè ẹja lọ gbàgede olóyè Mustapha wọ́n ti yọ olóyè Adésínà gbà máàkì kéékèèké náà fi ń gbéra wọn ẹ̀tìrì kódà kọ̀ọ̀kọ̀ bí alákọ̀ọ́kọ́ ẹ̀ báyà bí 12 ni olóyè Adésínà fi ń gbé olóyè Mustapha olóyè Mustapha fi bí 25 wọ́n fi ń gbé ìyáàfin Mariam bẹ́ẹ̀ béèrè eléyìí kan ẹnìkan fi nǹkan kan sábàrà orí sí ọ̀dà ṣe púpọ̀ olóyè Ayọ̀mídé Adébísí tẹ́ darapọ̀ mọ́ wa ọ̀yà ìbéèrè kẹrin wọ́n ní èwo náà àwọn nọ́mbà yìí ní ṣe rational number root 2 pi cube root of 3 0.333333. olóyè wọn darapọ̀ mọ́ wa. ìyẹn 19 ni wọ́n ti fi sí wọn sọ́wọ́ 19 báyìí èje ẹ̀fà àrún ẹ̀rin ẹ̀ta èjì ọ̀kan ìbéèrè ń bá lọ bẹ́ẹ̀ ni 0.333 ni o pé mo ní ìtumọ̀ ọmọ méjì tá a kàn sí yẹn àwọn là ń pè ní recurrence decimal tàbí ká pè ní recurrence fraction recurrence fraction ọgbọ́n tó dópin kan dẹ̀ ṣì wà tá a lè padà máa gbé lọ sí fraction ìgbà tá a fi lè rí kọ́ lágbọ́n fraction yẹn òun lè jẹ́ rational number lòun kò lè jẹ́ irrational number wá ra àwọn yòókù ni o root 2 ni o
pi ni o cube root of 3 ni o, so irrational number ni àwọn yẹn tọ ẹgbẹ́ kìíní yìí wá síwájú ẹgbẹ́ kìíní ìwà ìbílọ́kan àmọ́ rí ìyáàfin Mariam mọ́ àti olóyè Mustapha olóyè ó túmọ̀ sí pé wọ́n sì béèrè òun àbí kí lẹ rí sí. àwọn tó gbà lọ sí sáré kùtù gbogbo wọn súnmọ́ àwọn tẹ́lẹ̀. So àwọn tó gbà ni wọ́n ti fò sókè o, ṣùgbọ́n olóyè Adésínà ó sì wà níwájú tọ̀ ọ̀yà ẹ̀bẹ̀ tí gbọ́mọ́ yàyọ̀ pọ̀rọ̀ torí inú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìbéèrè àṣẹ̀ṣe mẹ́rin ni ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún wọ́n ní èwo nú àwọn expression yìí ló dọ́gba pọ̀ mọ́ 2 root 3 multiplied by 3 root 12 kódà àwọn jọmí ló jẹ́ lómi bí tí ń tètè mú béèrè wọn àgbọ̀jẹ̀ làwọn olùkópa wa mo bẹ́rí o túálẹ̀ o àbíbò ní ọ̀jọ̀gbọ́n àbíbò ní túálẹ̀. àwọn béèrè òun ló sì lé o. torí tí ìsọ tọ́gán tẹ́lómi fi fèsì rẹ̀ síbẹ̀ ẹgbẹ́lẹ́ yóò lè rárá ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ṣe lè ṣe kí ni o bẹ́ẹ̀ bá ṣe yára sí so bẹ́ẹ̀ náà ni ẹ ṣe gba ìbéèrè ẹ ṣe gba èsì yẹn sí ẹ̀yin tẹ́sí wá ń bẹ̀ náà ẹ sì lè ṣe kí ni wọ́n sì tún lè ẹ lè gbà béèrè wọn kò tí ju bẹ́ẹ̀ ni 36 lánsá ọjẹ́ olóyè àwọn mẹ́rìnlá lọ́gbà bẹ́ẹ̀ tí ìdùnnú mi ni pé àwọn ni wọ́n pọ̀ ju àwọn tí ó gbà lọ ṣe é pé tí bá ní 2 root sí àkọ́kọ́ náà tí pẹ̀lú òfin tí olóyè Ahmad sọ lẹ́ẹ̀kan pé tí bá ní root a times root b yóò mọ̀ dọ́papọ̀ mọ́ root ab ó mi pa àwọn méjèèjì tó ní lè fa àwọn méjèèjì kọ́kọ́ fẹ́ra wọn náà root 3 times root 12 root 36 nìyẹn root 36 dẹ̀ jẹ́ 6 6 times 2 ó jẹ́ 12 times 3 tó kún lẹ̀ 36 lánsà ẹjá àwọn gbàgede olóyè Adésínà so ẹgbẹ́ kìíní wá wọ́n sì wà ń bẹ̀ graphics tuntun lẹ́yìn Ọlátúnjí Presh ebet olóyè tẹ́ bá wo ìsàlẹ̀ yẹn gbàgede sọ fún mi pé olóyè Adésínà ìbéèrè 5 léraléra kò tí ì ṣe èyí tí wọ́n ti sì ń bẹ̀ olóyè Ayọ̀mídé wọ́n ní how can I join this live so wọ́n náà ní pé kí ni ẹ lọ sí kahoot.it eléyìí tí mo tẹ̀ sí abala ìrísí yẹn ẹ dẹ̀ ṣe kí ni ẹ tẹ kọ́kọ́rọ́ ilé ìtẹ̀wò ní ojú ẹ̀rọ yẹn so 466155 láti fi darapọ̀ ọ̀yà ìbéèrè eléyìí tó súnkàn ìbéèrè kẹfà wọ́n ní tí root a mi tó bá jẹ́ 2 tí root b tó bá jẹ́ root 2 kí ni root a bí ọmọ jẹ́ àwọn èèyàn jọ mí lójú fa torí èyí tí kàbéèrè ohun tán tẹ́ni wọ́n fi gba ìtí béèrè ohun tó fi sọ tó jẹ́ tọ́ olóyè ẹgbẹ́ àwọn ọ̀jọ̀gbọ́n wa wọn fẹ́ gbà ọ̀rọ̀ gbìyànjú tuálè fún yàn kùndósì fún yàn ẹjọ èjì olóyè abẹ ẹ ń wò pé ìṣẹ́jú tá a fi sí béèrè ìṣẹ́jú kan mo fi ṣe lé iṣẹ́ owó jì ní. no bó ṣe ìlú gan wà púpọ̀ ìlú gan mú òbí àti ẹ máa jẹ́ kó kéré díẹ̀ sí. kó kéré díẹ̀ sí ó ti yé mi torí àkókò gidigidi àkọ́kọ́ náà kàwùtì ẹ̀ ti kọ́kọ́ dáhùn lágara ẹni tí ọba ètè fèsì rẹ̀ sílẹ̀ so kàwùtù ti kọ́kọ́ fọ́ lẹ́nu náà so root 2 root a wọ́n fẹ́ ká wá root ab adẹ̀mọ̀ pé root ab ọmọ dọ́gba pọ̀ mọ́ root a times root b kí dẹ̀ ni root a mi 2 root b mi náà dẹ̀ jẹ́ root 2 yóò mọ̀ jẹ́ 2 root 2 ṣe pé 2 root 2 ìtumọ̀ náà ni pé 2 times 2 raised power half tẹ́ bá ṣe ní index form ìtumọ̀ náà ni pé 2 raised power 1 plus half
yóò mọ jẹ́ 2 raised by 3/2 tí mo dọ́gba pẹ̀lú root 2 everything raised by 3 ní answer yẹn jẹ́ ẹja lọ gbàgede. ìbéèrè tẹ́ béèrè kò wà direct tọ́rọ̀ bá ti rí tí sọ pé olóyè kò wọn ò bùkátà gègé wọn àbí kílẹ̀ rò olóyè ẹgbẹ́ tọrọ náà ni. tútù dàrí ìyá fi mọ̀ pé gbèsè rí rè. So olóyè tẹ́wá ṣàkíyèsí HK dash ó ti pọ̀ wá graphic tutor ó ti wálẹ̀ díẹ̀ ẹgbẹ́ kìíní wá wọn ò sì gbà ìmẹ́ni tí ń jẹ́ èjì fa ìmẹ́ni tí ń jẹ́ èjì o. Ìbéèrè keje àwọn olóyè wọ́n ní it is not over until it is over, kò tí ì tán tọ́ra sí ní bí ìbéèrè bí mẹ́jọ sí. Wọ́n ní kí ni root 5 plus root 3 square ló mọ jẹ́ láti bí ọ̀sẹ̀ tó lọ tẹ́lẹ̀ àwọn ń ṣàlàyé perfect square gbogbo ẹ̀ fún wa gbogbo ẹ̀ là ń ṣàlàyé àwọn tó bá ń darapọ̀ ẹ̀rí pé wọ́n mọ̀ yé wọn 8 minus 2 root 15 minus 8 plus 2 root 15 2 8 plus 2 root 15. Ìbéèrè yìí mọ̀ gùn tí mo fún ìbéèrè yìí mọ̀ gùn gan. Ogún. Àṣìṣe ní ọ̀jẹ̀ olóyè kọ́ ẹ́ kó gùn báyìí ìṣẹ́jú kan tàbí àbọ̀ òun ni mo máa ń fi ilẹ̀. So perfect square nílé yìí o. Olóyè Harun Abdulrafi Olùsanjú wọ́n ní bó làwọn ṣe lè darapọ̀ ẹ lè darapọ̀ ní gbogbo ọjọ́ sátidé ẹ lọ sí kahoot.it so ní atọ́ka yín tẹ bá ti débẹ̀ yóò béèrè kọ́kọ́rọ́ tẹ́ fi wọlé òun náà ni ẹ ń wò yẹn 46615 òun náà ni ẹ á máa retí ṣébèrè ilé ni. Kò ní ara ó máa ń bẹ̀rẹ̀ mẹ́tọ̀dù nǹkan tó lé ní mathematics. Olóyè Harun wọ́n ní d ní ọ̀dà ẹja máa wò bóyá wọ́n gbà ẹja àwọn èèyàn sọ ìbéèrè náà. Olóyè ẹ̀rí pé abíyá wọn yóò mọ̀ sómi báyìí ni tóbi kí wọ́n fìyàn sí inú ìdánwò nù. Bí arákùnrin kan tí wọ́n ń gbé jáde títọ́ ẹ pé agbárí rẹ̀ ńlá kó bí ṣe ń ṣe ìdánwò tọ́ 5 ẹ̀rin ẹ̀ta èjì ọ̀kan ìbéèrè yẹn bá lọ bẹ́ẹ̀ ni àwọn tó gbà tó bẹ̀ perfect square ìgbà tí sọ perfect square fún wa pé tẹ bá ní a plus b square ìtumọ̀ náà ni pé ẹ mọ square táwọn aláwọ̀kọ́ ẹ mọ square táwọn ẹlẹ́ẹ̀kejì plus 2 times root aláwọ̀kọ́ àtẹlẹ́ẹ̀kejì tí bá square táwọn aláwọ̀kọ́ mi báyìí yóò jẹ́ 5 torí root 5 square is 5 tí bá square táwọn ẹlẹ́ẹ̀kejì yóò jẹ́ 3 5 plus 3 yẹn ti kọ́kọ́ fún mi ní 8 plus 2 times root aláwọ̀kọ́ àtẹlẹ́ẹ̀kejì root 5 times root 3 yóò mọ̀ fún mi ní root 15 ló fi jẹ́ 8 plus 2 15 ìntẹ́ lo ìṣẹ́jú méjì sínú olóyè ẹ̀yà ló gbàgede wọn mọ̀ sún olóyè. Adésínà dúró pa síbẹ̀ ni. Adésínà takú síbẹ̀ ẹgbẹ́ kìíní wa ní lónìí sẹ́ mi nígbà HK dash graphic tutor gbogbo ìlà kí kò tí ì tán ìbéèrè sì tún kún 7. Wọ́n ní kí ni value root minus 9 ọmọ fún wa square root of negative 9 kí ni ọmọ jẹ́ square root of negative 9 kí ni ọmọ jẹ́ omi ìpolóyè Harun wọ́n gbà béèrè ìgbà yẹn torí d náà ni wọ́n pè so 3i minus 303 ìwọ́n bẹ̀ ni ọmọ jẹ́ o ẹ ṣe pọ̀ tẹ́ darapọ̀ mọ́ ọ̀jọ̀gbọ́n eléyìí náà ò lè fà kò lè rárá. Ẹ̀rí pé ọ̀jọ̀gbọ́n kò bùkátà tí wọ́n mú gègé. Rárá. Olóyè ọ̀rọ̀ pé ṣé kíní ó tètè tán ni kíní ó tètè tán àwọn tí ó wà níwájú bẹ́ẹ̀ ni Ayọ̀mídé Adébísí ẹ̀sìn bẹ́ẹ̀ ni 3 high lancer wọ́n jẹ́ o ẹ pé tá a bá ní root minus negative 9 báyìí a ti ṣàlàyé pé kí ni wọn ẹ ṣe wọn ọ̀jọ̀gbọ́n bẹ́ẹ̀ ni a ti ṣàlàyé pé complex number ni
so tí bá wọn torí òfin radical gangan fúnra lára ní pé tí bá ní square root kankan òun náà ní pé kí ni nọ́mbà tó ẹgbẹ́ máa multiply pẹ̀lú ara rẹ̀ tí ó mọ̀ fún mi ní tó wà ní radical yẹn ó yẹ ronú sí kí ni tí máa multiply pẹ̀lú ara rẹ̀ tí ó mọ̀ fún mi -9 àbẹ́yẹn sọ pé -3 rárá torí -3 times -3 kí ni ó mọ̀ fún mi 9 kìí dẹ̀ ṣe 3 torí 3 times 3 9 náà ló mọ̀ jẹ́ 3i ni là ń pè ní complex number pé lẹ́yìn real number a tún ní agbami number kan tó tún jẹ́gbọ́n fún real number tá à ń pè ní complex number àpá àwọn zero wọ́n ń ṣẹ́ lọ́jọ́ kan wọ́n á kan square root of -1 ẹ ti gẹ́tẹ̀ báwọn so àdìmọ̀ pé kò sí number tí màá multiply pẹ̀lú ara rẹ̀ tí ó mọ̀ fún mi negative fún àwọn àní ok ẹjẹ́ àfi ṣe i interlero nítòótọ́ àmọ́ ṣùgbọ́n yóò wà tẹ́ bá ń ṣe ìṣirò tẹ́ bá mọ èsì kan ẹ má sọ pé kò sí èsì fún ẹni sọ pé ok na àmọ́ ẹni pé tá bá fi ṣe i ajá sí pé tí bá square both side -1 yóò mọ̀ fún mi ní i square láti máa sọ pé i square jẹ́ -1 so tẹ́ bá ti ní square root of negative number ẹ kàn wá tí ó jẹun kẹ́ wá fi i sẹ́yìn rẹ̀ so náà ni èsì yóò jẹ́ olóyè ẹja lọ sí gbàgede tọ́ ìgbàgede ń wà bó ṣe wà ọkàn jẹ́ pé Ọlátúnjí lọ òkè díẹ̀ olóyè tẹ́ bá wo tó wà nísàlẹ̀ wọ́n sọ pé Senator Lawal is the highest climber nítòótọ́ wọ́n tiraka àti ní wọ́n wájú tóótọ́ ṣùgbọ́n wọ́n ṣe kí ni o gẹ̀tì ẹ sì tún gbìyànjú so torí ìbéèrè dẹ̀ sì tún kù bí 6 olóyè kí lẹ́bí olóyè ìlàjì béèrè náà láti béèrè tó wọ́n sì lè gòkè àgbà bẹ́ẹ̀ ni so bẹ́ẹ̀ tó wá bẹ́ẹ̀ náà ni pé kí ni Yorùbá ò ní bí tẹnìkan bàjẹ́ tẹnìkan ò ní dá so àwọn tó wà lókè àwọn ò fẹ́ kúrò àwọn tó wà wájú náà àwọn náà lè ṣe dáadáa ẹ ò béèrè léyìí wọ́n ní kí ni conjugate √5 plus √3 ọmọ jẹ́ kí ni conjugate √5 plus √3 ọmọ jẹ́ ẹ̀yin tẹ́ bá ń tẹ̀lé wa ká lọ ẹ̀rí pé a ti sọ lọ́pọ̀lọpọ̀ àwọn options yẹn kí lẹ́bí ọ̀jọ̀gbọ́n mo ní ìfẹ́ ṣe àwọn option yẹn àwọn answer sí àwọn èsì yẹn mo ní ìfẹ́ ṣe tó yẹn. Bẹ́ẹ̀ ni olóyè ẹ̀yàn pé nítòótọ́ ìbéèrè tó rọ̀ ní ṣùgbọ́n ẹni tó bá lọ tó bá yára ganu sírọ́ òdòdó so omi pé ọgbà farabalẹ̀ ó dẹ̀ sì gbà ronú √5 plus √3 àti ṣàlàyé conjugate fún wa kódà àwọn ìbéèrè wọn bá lọ bẹ́ẹ̀ ni -√3 plus √5 ní ọjà àtùmọ̀ pé conjugate òun náà ni pé tí ọmọ gbàsọ radical lára sọ́ọ̀dì kan àsọ fún wa pé tó ẹ táàmù kan monomial expression lẹ́ní báyà bí √5 √3 √7 so tí ẹ bá wọn ìjọ ọmọ jẹ́ conjugate àwọn sọ́ọ̀dì yẹn náà ní pé ara wọn bẹ́ẹ̀ tó bá ti jẹ́ pé bí binomial expression ní bí irú èyí tán rò yìí conjugate rẹ̀ ó mọ̀ jẹ́ táyé pé plus ló dá wọn láàrin tẹ́lẹ̀ ẹ yìí ipò sí minus ọ̀dà bí yáàfin Mariam wọ́n ṣàlàyé kí ní ẹlẹ́ẹ̀kan ajá sí pé conjugate ilé yọmọ jẹ́ √5 minus √3 ẹ̀bẹ̀tẹ̀ bá ṣàkíyèsí ní tó súnmọ́ √5 minus √3 gbogbo ilé wọn náà ní minus √3 plus √5 so ẹni tó bá mọ̀ tí ṣe gbàgede owó àbòsí wà ní ọ̀jọ̀gbọ́n kò sún olóyè Moshood Taiwo Zikirullah wọ́n ní eléyìí dùn gan ṣe púpọ̀ nígbàgbọ́ pé ẹ̀sìn àkọ́mọ́ wa ní ìgbà tó ń bọ̀ tí àfojúsùn wa náà nù wípé kó dùn mọ́ wa ọ̀yá ìbéèrè ẹlẹ́ẹ̀kẹwàá wọ́n ní kí ni square root 50 ọmọ jẹ́ ní simplest form 25 5 √2 2 √25 5 ìwọ ń bẹ so àwọn tí a bá ń darapọ̀ mọ́ wa mọ́rọ̀ wa láti bá fi ètò náà sọwọ́ sí àwọn ìyẹn wa gbogbo tí wọ́n jàǹfààní lérí rẹ̀ so àwọn tí ń lékè wọn àwọn ọmọ òpé kíbèrè wọn sì parí àwọn tí wọ́n wà lẹ́yìn tí wọ́n ti ń lo òkè díẹ̀díẹ̀ yọmọ wà wọ́n pé kẹsì bá fi kún béèrè olóyè àrùn wọ́n ní tó dùn àwọn jù ní pé nẹ́tíwọ́ọ̀kì ọ̀dọ̀ àwọn ọ̀dá báyà kẹ wá àwọn ẹ̀rọ mìíràn iṣẹ́ púpọ̀ 6 5
ẹ̀rin ẹ̀ta èjì bẹ́ẹ̀ ni 5√2 ni ó jẹ́ o inú mi dùn ọ̀jọ̀gbọ́n náà àwọn èèyàn tí wọ́n ṣe ẹnìkan péré náà ló sì àmàdúpẹ́ sẹ́yìn náà àtàbá ti darapọ̀ ìṣirò iṣẹ́ tó dùn ni o iṣẹ́ tó dùn bẹ́ẹ̀ ni 5√2 náà ni à ń sọ̀mọ́ jẹ́ sórí mọ̀ pé 50 tẹ́ bá fẹ́ gbé lọ òun náà ni pé kí ni o ẹ kọ́kọ́ ronú perfect square látara nọ́mbà ẹ̀ sẹ́yìn pé mo lè rí 25 yọ mo lè ṣe kí ni √25 times √2 mo dẹ̀ mọ̀ pé √25 jẹ́ 5√2 nìyẹn olóyè ṣé ká lọ gbàgede kí lẹ́lẹ́ rò pé ọmọ ṣẹlẹ̀ gbàgede báyìí olóyè. arákùnrin Adésínà sì máa wà lókè. Adésínà. olóyè ẹ̀mọ́ tẹ́mi rí bíbá yìí ni pé epo karùn-ún pò kẹfà yẹn wọ́n jára wọn bọ́ ṣàkíyèsí ẹni tó wà ní ipò kẹfà lẹ́ẹ̀kan nípò karùn-ún lẹ́ẹ̀kan kì í ṣe press so wọ́n fún tó ń bọ́ ni àwọn aráwájú àwọn náà gbà béèrè mú àwọn tí bẹ gòkè ó ní pé ìbéèrè tó nira táwọn ará ìyẹn kún á lulẹ̀ àwọn sọ ní ó fi wọlé ọ̀yà ìbéèrè ilé ìtọ́kàn ìbéèrè kọkànlá ẹ mọ́ ti sọ̀rọ̀ tínú wọ́n ní rationalize 1 divided by √3 minus √5 1 divided by √3 minus √5 tẹ́ bá rationalize yẹ kí ni ọmọ jẹ́ minus √3 minus √5 divided by 2 minus √3 plus √5 divided by 2 √3 plus √5 divided by 2 √3 plus √5 ṣe ṣàkíyèsí nǹkan kan ọ̀jọ̀gbọ́n. mo rí kankan ní ìdí mo rí àwọn béèrè mi. ẹni pé àwọn yẹn fẹ́ wọ́n ti tètè béèrè wọn. torí téèyàn bá máa balẹ̀ níbi ìbéèrè so kéèyàn mọ́ lọ yóò tún yàn pàápàá jùlọ tó ti ń lékè tẹ́lẹ̀ tó á jẹ́ pé béèrè kan yìí òun yóò gbé sórí. ó jẹ́ ìbéèrè tó rọrùn láti tètè mọ ánsásì. bẹ́ẹ̀ni ó jẹ́ ìbéèrè tó eré nígbà tí dára láwùn. ó lè tètè gbé ní ṣubú. àsìkò tí ìwà afẹ́mi tó bá tí mú ṣùgbọ́n mo fẹ́ béèrè pé tí a bá mú ánsà kan tó ṣe ń ṣe kéèyàn yí ìpinnu ẹ̀. bí ó ti mú nǹkan tẹ́lẹ̀ wá. èèyàn lè títí ìbéèrè wọn fi lọ bẹ́ẹ̀ ni tí wọ́n sọ yẹn 6 péré lọ́gbà àjásí pé ọ̀jọ̀gbọ́n tó bá jẹ́ pé náà àwọn tí wọ́n ti ń lékè yẹn ẹtikẹ́tì ẹ̀rọ àwọn so táyé pé náà tó ti ń lékè yẹn ni wọ́n lulẹ̀ nísìn àwọn tí wọ́n ti lulẹ̀ tẹ́lẹ̀ wọ́n wà wájú so òun náà ni pé a ti mọ̀ pé conjugate rationalize denominator conjugate denominator ni √3 plus √5 ẹ̀dẹ̀ mọ̀ pé tí bá ṣe fún numerator mo gbọ́dọ̀ ṣe fún denominator yóò mọ̀ jẹ́ √3 minus √5 √3 plus √5 ní numerator báyìí so ti sálẹ̀ yóò ti di difference of 2 square minus 5 tí ń jẹ́ minus 2 tẹ́ bá fi minus wọ́n jẹ́ minus √3 minus √5 divided by 2 ní tẹ́sí ọmọ jẹ́ nìyẹn bẹ́ẹ̀ ni àwọn ẹ̀fà yẹn lọ́gbà ìbéèrè ọjà ètò wálẹ̀ kò ní lápá púpọ̀ láwa gbàgede sọ fún mi pé Adésínà kan níbi ìbéèrè mọ́kànkan láwọn kò tí ì ṣe ibi tí ì sí ń bẹ̀ olóyè Harun olóyè amúdé ẹkún lè yí kí ló fà á bóyá wọ́n ti gbìyànjú ní téèyàn fi gbọ́dọ̀ slack nìyẹn tí yẹn bá slack lẹ́ẹ̀kan yẹn lè mọ́ tètè mú òkè yẹn mọ́ torí àwọn àgbọ̀jẹ̀ra wọn ẹni o bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ìbéèrè olóyè Harun lórí àwọn sẹ́ta ti ṣe sẹ́yìn náà ni àti mọ́ gbé jáde bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ nígbà mìíràn náà a máa ń ṣe láwọn sí àkótán wọ́n ní èwo náà àwọn ní expression 10 wòye lọ́dọ́gba pẹ̀lú 2 plus √5 2 minus √5 difference of 2 square tún nílé ó ti sọ tọ́jọ́ mọ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ni a máa ń gbé
àwọn a ní kan ní WhatsApp náà tẹ̀lé darapọ̀ mọ́. Béèrè ilé ikú lè rárá o. Difference of 2 square mọ́ ọ̀sẹ̀ tó lọ àṣàlàyé lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹgbà ẹ̀ ní dára yín láàmú. Olóyè lẹ́yìn eléyìí ìbéèrè ó kù méjì. Àwọn èèyàn náà kò ń pẹ́ wọn láti tètè mú ọ̀tẹ̀ púpọ̀ wọn bà kò ń pẹ́ láti tètè mú ìdáhùn sí ìbéèrè. Tí bá wà nínú ìdánwò ìṣirò mi è fọkàn sí mi è trust làákàyè mi mọ́ tọ́wọ́ àìkú bá mẹ́sẹ̀ 2 plus 2 in tẹ̀sí bí ẹ̀rọ 0 torí wùrìwùrì yóò ti wọ́n gbà wọn bẹ́ẹ̀ tó squad bẹ́ẹ̀ ni so òun náà ní pé kí ni o tẹ́ bá ní binomial expression tẹ́láàkọ́ gba square àtẹ́lẹ̀kejì gba square tó àìpé negative lọ dáhùn láàrin yọmọ jẹ́ aláàkọ́ plus ẹlẹ́ẹ̀kejì aláàkọ́ minus ẹlẹ́ẹ̀kejì ajá sí pé lè náà jẹ́ 2 square minus root 5 square 2 square jẹ́ 4 root 5 square jẹ́ 5 4 minus 5 minus 1 ẹjá lọ gbàgede òsùn olóye kódà d wọ́n ní ẹ̀mẹ́ta ló ti gbà léraléra àwọn tó wà wọ́n gbà bẹ̀tà àwọn tó wà lókè náà gbà. Ìbéèrè kẹtàlá wọ́n ní kí ni 3 root 5 lágbọ́nrin sọ́ọ̀dù kí ni ọmọ jẹ́ 3 root 5 root 45 root 15 root 35 root 75. Àwọn èèyàn yára gan láti kí lẹ́bí ọ̀jọ̀gbọ́n. Mo ní wọ́n yára láti tètè mú dáhùn sí ìbéèrè náà. Bẹ́ẹ̀ni ọ̀rọ̀ bí ẹ̀kọ́ ni olóyè kẹ́ bó ṣe sọ àwọn tó ń ṣe pòké ní owó ṣe kí ní ètàn náà ni àwọn tí wọ́n ń bẹ̀ lọ àwọn òpé kọ́mọ́tì tán bẹ́ẹ̀ni inú mi dùn èèyàn mẹ́tàdínlógún lọ́gbà root 45 ni o torí 3 gan mo lè kóun náà ní short form yóò mọ̀ jẹ́ 3 square root 3 squared that is root 9 times root 5 ó jẹ́ 45 ẹja olóyè gbàgede fún mi pé ẹgbẹ́ kìíní ìwà less affit yẹn ok ìbéèrè kẹrìnlá wọ́n ní kí ni root 45 plus root 5 minus root 45 root 45 ẹ̀rọ bá gbogbo ìkódà lóbi ọmọ orí plus gẹ́gẹ́ bí multiplication ọ̀gá lágbára o lẹ́yìn ìbéèrè ilé ìrọ̀ ilé àwọ̀dá ẹ̀yà ọwọ́ kò yẹ kí ọkọ̀ wà tó bá ṣe lè ọ̀dá olóyè ìsọ̀pọ̀ ẹ̀sọ̀ bẹ́ẹ̀ o ẹ̀yà máa rú bọ̀ pé tó àárọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ó mi pé kọ̀ ẹ́kún lójú ìṣẹ́jú àyá mẹ́wàá lọ tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ ni ọ̀jọ̀gbọ́n ẹnìkan ló ṣí o 0 ni ó jẹ́ o ìtumọ̀ iná ni pé kí ni ogun ọlọ́fẹ́ gbà tán ọ̀yà ẹjá lọ gbàgede òsùn wọ́n ní SK1 àríyìn ẹkú iṣẹ́ nínú díje talẹ̀ tó ní ẹ bá ṣe wọ́n pé gbogbo alágbìyànjú so táfùmẹ́ tí ó ṣe pòké ní ìbéèrè kẹẹ̀ẹ́dógún wọ́n ní kí ni mọ́láìkì ìbéèrè tó parí ẹ̀ tí ó bá farabalẹ̀ lulẹ̀ wọ́n ti máa ní log 2 root 12 base 4 root 3 wọ́n ní 4 root 3 10 wò yí o base logarithm expression yẹn ni o wọ́n ní kí ni ó jẹ́ 0 5 1 undefined
tọ́ èyí ló bá jẹ́ parí ó lé nígbà tí a ń retí kí ìbéèrè wọn parí ká fi mọ àwọn tí ó pa tọrọjọ́ ti lọ. Mo dúpẹ́ pọ̀ lọ yín pé ẹ darapọ̀ mọ́ wa. So ní èdè náà ni mo sọ fún yín, ẹ̀dẹ̀ mú nínú àìlákòókò yín, ẹ fi àwọn iṣẹ́ eléyìí tó ṣe pàtàkì tẹ́ ń ṣe lọ́wọ́ sílẹ̀ láti fi darapọ̀ mọ́ orí ètò wa, láti fi ṣe ìwúrí fún mi àti fún àwọn akẹgbẹ́ wa tó wà nílé. Ẹ ṣé púpọ̀, Ọlọ́run bá wà pẹ̀lú yín. So adẹ̀ nígbàgbọ́ pé ní ọjọ́ mìíràn tí a bá pè yín, ẹ dẹ̀ sì tún jẹ́ wa. So kí Ọlọ́run bá kí ó dúró gbogbo akitiyan gbogbo wa lórí kí ìṣirò kó mọ́ parun, lórí kí iṣẹ́ tó dùn yìí káàyàn mọ́ lè sá mọ́. So Ọlọ́run jẹ́ kí ó jẹ́. Olóyè ìbéèrè tó parí nìyí. Tọ́. Lórí àpé ẹni tó ti gbégbá orókè náà nìyóò gbé bí wọn sí ìwọ̀. Olóyè lẹ́ni ó ti gbégbá orókè onígbé tọ́ ẹja àpẹsọ bí olóyè 7 6 5 4 3 2 1 wọn àní ọjẹ́ wọn àlásọ jẹun sọ yíwa bó ṣe jẹ́ wọn tó tẹ bá ọkọ̀ ní kí láń pé argument yẹn tẹ tú wá sílẹ̀ ṣe é pé 2 root 12 náà 4 root 3 lòun náà torí root 12 yóò mọ jẹ́ root 4 times root 3 root 4 dẹ̀ sì jẹ́ 2 times 2 4 òun náà jẹ́ 4 root 3 kí dẹ̀ log 4 root 3 base 4 root 3 ọmọ jẹ́ wọn àlànsà ọ̀yà ọ̀dà ẹni ó ṣe ipò kẹta HK dash ló ṣe ipò kẹta ẹ̀kúṣẹ́ ẹni tó tẹ̀lé wọn let's have it ẹni tó gbégbó orókè níbi ìdíje tòní òun náà ni lóye Adéṣínà. So tí ipò kẹrin nígbà owó ètò yẹn náà ẹ̀bùn ó ti wà fún àwa 5 tí a gbìyànjú jùlọ gbogbo alágbìyànjú wallahi gbogbo alágbìyànjú bẹ̀tà tá gbìyànjú jùlọ yẹn. So owó ó ti wà táàfi ṣe fàjẹ́ ètò. So fún àwọn tí a ń sẹ́ darapọ̀ mọ́ ẹ rí pé yẹ kò nira rárá èyí kí Ọlọ́run ṣe ipò karùn-ún ẹkú iṣẹ́ wọ́n ní my brain could not do the last one ọwọ́ ayẹkẹ ẹ̀rọ mi sórí olóyè mo lè yọ̀ǹda yín báyìí dákun ẹ má bínú pé mo gbà kókó yín mo dúpẹ́ pọ̀ ní ọwọ́ yín. So ó dára ẹ bá mi kí ara lé ẹ bá mi dágbére fún ara lé olóyè. Ẹ ṣeun gan lọ́pọ̀lọpọ̀ olóòtú gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa náà àdúpọ̀ lọ́wọ́ gbogbo yín o agbára Ọlọ́run tẹ bá tún pè wá a máa jẹ yín o agbára Ọlọ́run. So bíbá yìí ni a ti mọ dúró ní alẹ́ tòní. Ọpẹ́ pàtàkì lọ́dọ̀ gbogbo àwa tí a darapọ̀ mọ́ ètò, ọpẹ́ pàtàkì lọ́dọ̀ gbogbo àwọn tí wọ́n fún wa ní ẹ̀bùn eléyìí tí a ń fún àwọn olùkópa wa. So àdúpẹ́ pọ̀ ní ọwọ́ yín. So pẹ̀lú ògo Ọlọ́run bá a mọ̀ tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀. So mo nígbà pé ẹ̀dẹ̀ tún darapọ̀ mọ́ wa kí Ọlọ́run bá kí ó fẹ̀mí wálẹ̀. Ìjẹ́ tí máa fi mọ̀ pàdé wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀, èmi náà ni ọmọ yín olólùfẹ́ yín kúkúmọ̀ so tí ẹ mọ̀ sí lóga irrational number nínú àwọn irrational number wọn náà ní kí ni root 2 ẹ pé tẹ bá tẹ calculator yín root 2 àwọn nọ́mbà tẹ mọ̀ rí kò dópin o àwọn nọ́mbà wọn kò ṣe kí ni o kò lópin ajá sí pé nínú àwọn tẹ fi lè mọ̀ àwọn irrational number náà ní pé kí ni o fraction rẹ̀ decimal tí ó mọ̀ ní kò ní mọ̀ lópin yàtọ̀ sí pé kò ní mọ̀ lópin ìgbà mìíràn kò fi dandan kí decimal máa lópin ẹ lè ní rí
decimal gẹ́gẹ́ bá ìsàlàyé ń jò ní ẹgbẹ́ tàbá ní wọ́n rational number ni bẹ̀tọ́ wáyé pé decimal number ni kò lópin kìí sí ìtúnṣe recurrence decimal ajá sí pé irrational number ni o àdìyàjú wa mọ̀ pé àwọn sọ́ọ̀dì náà àwọn nọ́mbà tó bá jẹ́ rádíkà tá a lè wá wọn aláwọn láàmà pè ní sọ́ọ̀dì ajá sí pé tíyẹn bá ti yé wa a lè sọ pé gbogbo sọ́ọ̀dì òun náà ni ó mọ̀ jẹ́ kí ni nọ́mbà ni ó mọ̀ jẹ́ sọ́ọ̀dì òròbó ti yé mi báwọn finance irrational number ni ó ṣe sọ́ọ̀dì ni kì í sí sọ́ọ̀dì o root 2 sọ́ọ̀dì ni ṣé irrational number ni irrational number ni mo lérò pé agbọ̀yé báyìí so agbàmì tá fi mọ́ ṣe kí ni o agbàmì tá fi mọ́ ṣe iṣẹ́ lé ní nìyẹn jẹ́ tẹ́lẹ̀ ìbáyé wa sọ́ọ̀dì ó wá ní àwọn òfin